àwọn bàbá tí wọ́n wá láti Kánò tó ń ṣe olórí ẹbí Ayílára Mahmood, àwọn náà ń ṣe àlùwàlá lọ́wọ́lọ́wọ́ yìí tí àwọn náà fẹ́ fi alukurani búra kan tó lè sọ bí ọ̀rọ̀ Yunus Taliat ṣe jẹ́, bó bá jẹ́ pé ọmọ àbúrò wọn ni tàbí tó bá jẹ́ pé ọmọ tí wọ́n gangan ni tàbí ọjọ́ pọ̀ ọmọ ẹbí wọn gangan ni, torí pé kálíbà rí bí yanjú tó wà nílẹ̀. Àlùwàlá ni wọ́n ń ṣe ìkan tó wọlé lọ rí gbé alukurani. Àti Kánò ni wọ́n ti wá. Adúpẹ́ fọ́lọ́run pẹ̀lẹ́mì tọ́lọ́run la dídé wọn, torí wọ́n kó àwọn àjálù lójú ọ̀nà gidi gan. Àmọ́ adúpẹ́ fọ́lọ́run bá pé òtítọ́ náà ni wọ́n padà lékè nínú gbogbo tá à ń bá ń ṣe. Alhamdulillah, gbogbo ẹ náà lẹ́yìn èèyàn rí yìí o. Àlùwàlá ni wọ́n ń ṣe báyìí, wọ́n fi wọlé. Alhaji Ibrahim Ayílára tó ń ṣe ọmọ bàbá wa Mahmood, àwọn náà ń ṣàlùwàlá yìí, wọ́n ń ṣàlùwàlá yìí. Alhamdulillah, wọ́n ti bá àlùwàlá jálẹ̀ báyìí. Wọ́n wá wọnú ilé nísìnyí, wọ́n wá fi Kùránì búra kan tó máa bá bí wọ́n yí tọ́ fún wa ìjọwọ́ tí ìbá ti kó di fámílì, tí ìbá pé Ayílára fámílì ní ìgbẹ̀ni kankan láyé sọ̀rọ̀ bá a ti sọ ní ìdíta anybody lẹ́yìn aláyé sọ ìbùdó sọ̀rọ̀ anybody lẹ́yìn ẹnìkan tó tó bá ní àdínkù tíntínní táàkì bá ti wọ́n tó wọ́n tó lọ́wọ́ nígbà pé wọ́n sọ̀rọ̀ nígbà tó wọ́n bá ti sọ̀rọ̀ ẹni wọ́n bá ní àdínkù kíní káàpọ̀ ọjọ́ ìtọ́jọ́ kó pọ̀rọ̀ ní lápẹ̀lá ọ̀rọ̀ ká má bá ti sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على نبينا محمد الذي ولد مسلما. اللهم صل على نبينا محمد الذي ولد مسلما. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع أولنا وآخرته وتكسر لنا بها من جميع الآجال وتغفرنا بها من جميع السيئات وترفعنا عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة والممات ولا حول ولا قوة إلا بالله. Lẹ́yìn mo fẹ́ jẹ́ ní wájú ẹ̀yin jàmá, èmi ni Ibrahim Abdulwahab Mahmood ọmọ Ayílára Òkè-Àgbẹ̀dẹ. Mo fi Al-Qur'an yìí bá fi búra gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan Mahmood lónìí sẹ́ni kankan mọ́ tayọ̀ ní both home and abroad. Mo sì fi Al-Qur'an yìí bá fi búra pé bàbá tó gbé ọba ti ní oníjẹ́ Mahmood bí n tiẹ̀ gbà láyé àwọn ọmọ ọba ọmọ rẹ̀ ti jẹ́ Abdulwahab tó bí èmi lẹ́yìn náà tó sí ẹni kankan mọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ Shehu Tijani ọlọ́jìkú sọ̀rọ̀, òun náà ni chief imam of Nurudeen State of Nigeria Kaduna branch. So àwọn ni wọ́n àwọn ọlọ́run ọba ó pè sọ́dọ̀ àkèké lẹ́yìn ilé kò sẹ́ni kankan mọ́ lẹ́yìn ilé both home and abroad ní wọ́n fi àlùkò ìbúra inú sàyí báyìí ní ọ̀nà orí kọ́dà ìbílẹ̀ ti sínú fámìlì mi nínú àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ tí Mahmood bí. X.
Ayé lọ kó wọn. Ẹ má jẹ́ wọn lọ. أشهد أن محمدا رسول الله A kí gbogbo wa pé a kú àsìkò yìí. Ọlọ́run bá kò ní ṣe ẹnìkankan wa, kò ní ṣe wá darí. Ọlọ́run yóò mọ̀ kún wa lọ́wọ́ nínú gbogbo tí a máa ń ṣe nínú ìrìn àjò ìgbésí ayé wa. Ọlọ́run kò ní dá wa láàmú. Àkọ́kọ́ ni pé mo fi fọ́nrán kékeré kan síwájú ń bẹ̀ yẹn. Àkọ́kọ́ rẹ̀ ni àwọn bàbá wa tá ń pè ní Alhaji Ibrahim Mahmood Abdulwahab Mahmood Ayélára ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níbi tí bàbá ìgbé ti ń ṣe àlùwàlá, níbi tí wọ́n gbé ti dé láti Kánò lọ́jọ́ náà lọ́hùn, nígbà tí a fi competition sí àwọn League of Imam and Alfas láti pé kí wọ́n bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ kó má jẹ́ kó di yánpọnyánrin. So àwa dúpẹ́ fọ́lọ́run wípé ní táìmì yẹn Ọlọ́run bá sọ pé kí Ọlọ́run ní kí àwọn bàbá yẹn kí wọ́n dé bá wa ní ayọ̀ àti àlàáfíà. So tó ń tẹnu ẹ̀ náà ni àwọn bàbá yìí ń sọ pé ọ̀rọ̀ táwọn fẹ́ sọ láàrin àwọn pẹ̀lú Ọlọ́run ọba ni wọ́n fi mú Al-Qur'an tí wọ́n fi ṣe àlùwàlá tí wọ́n fi búra. Ibi tí wọ́n gbé ti ń ṣe àlùwàlá kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ búra níbi tí ẹ̀rí yẹn. Níbi ẹlẹ́ẹ̀kejì ẹ ó gbọ́ àlàyé wípé wọ́n na àwọn, wọ́n ètò fi ọlọ́pàá gbé àwọn, wọ́n sì lórí ti àwọn mọ́lé ní Ìbàdàn. Àwọn lọ́jọ́ mélòó kan níbẹ̀ kí wọ́n tó gbé wọn lọ sí court kó tó di pé wọ́n gbìyànjú wọn sáré gbígba béèlì wọn. Láti ìgbà náà àwọn tí ń ṣe ẹjọ́ pẹ̀lú ìlú, tí wọ́n ń ṣe ẹjọ́ pẹ̀lú ẹni tí wọn ò mọ̀ tàbí tóun náà mọra rẹ̀ fún ìdí kan àbí kejì tí òun ò lè jáde. Tí àwọn fi ń fi bí wọ́n ti ṣe ṣe yẹn náà, àwọn fi ń kọ́ orúkọ rẹ̀ tí jẹ́ lọ́rùn, à ń fi ń kọ́ ọlọ́pàá lọ́rùn tí wọ́n ń pè ní Commissioner of Police versus Alhaji Ibrahim Mahmood Ayélára, Alfa Sikirullah Mahmood Ayélára, Alfa Usman Mahmood Ayélára, Keilani Yunus Zulu, Keilani Abdulfatah Zulu àti Jamiu Tajudeen. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí náà kó sínú ayanran níjọ́ wọn fi gbé wọn. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí náà sáré póyípóyí, káyàsókè lórí ìrìn àjò lórí títì, sọ́nà dá àbọ́nà dá, báwo la ṣe ṣe tí wọ́n ṣe gbogbo ẹ̀ títí kó tó di pé wọ́n á ṣe wá da ẹjọ́ yẹn nù ní ìjọ Monday tí ó kọjá yìí. Ìbéèrè níbí ni wípé ta ni àwọn bàbá yìí ṣẹ̀ àbí ta lẹni tó gbé ẹjọ́ tí wọ́n fi kó wọn lọ sí court. Kí ni ṣe
tí ó fi jẹ́ wípé látijọ́ tí wọ́n ti ń sọ pé káwọn bàbá yìí ó wá ní court tí wọ́n ti gbé wọn lọ, kí ló dé tí wọn ò fi tí ì rí èèyàn kan tó dúró níwájú court wípé èmi kan nìyí nínú àwa tí a pè ẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn bàbá yìí. Mo ń sọ ọ̀rọ̀ yìí ni láti pé kí àwọn amòfin wa nílẹ̀ Nàìjíríà kán bá wa wo level tí ìrẹ́nijẹ bó ṣe ń gbìnàyà tó ń gbàgbára tó ń gbilẹ̀ nínú àwùjọ wa léyìí tó sì burú jù. Ó jẹ́ kan nínú nǹkan tí èmi yìí ti mọ̀ tẹnu mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó jẹ́ nǹkan tí mo yàn láàyò láti pé ká rán wa létí ibi tó wáyé pé ìrìnàjò bá ti fẹ́ mọ wáyé lórí ìrìn àjò. Nǹkan tí mo fẹ́ fà jáde fún wa níbí ni pé ìbéèrè tó síwájú ọ̀rọ̀ yìí òun ni wípé ṣé nítòótọ́ ni ò sí òdodo mọ́, ni ò sí ẹ̀tọ́ mọ́? Ẹ̀yin olórí wa nílẹ̀ Nàìjíríà, mo ń bẹ̀ wá, mo sì ń rọ̀ wá àti gbogbo ẹ̀yin amòfin wa. Nígbà tí uniform wa wà lọ́rùn wa báyìí, agbára ń bẹ lára wa o. Ṣùgbọ́n nígbà tí ò bá sí níbẹ̀ mọ́, agbára mọ́ pin òwò ní sí nǹkan kan mọ́. Nuhu Ribadu ọmọ ló jẹ́ lẹ́yìn lọ́hùn fún Tafa Balógun. But kí ló ṣẹlẹ̀ sí Nuhu Ribadu àti Tafa Balógun? Lọ́jọ́ tí Nuhu Ribadu tó fẹ́ gbé Tafa Balógun kò wọ́pọ̀ ga rẹ̀ ní mọ́ òun tó ti handcuff lọ́wọ́ ni. Tafa Balógun sì ń ṣubú nínú mọ́tò ń sì ń gbé kìtìkìtì báyìí láwọn junior fa junior sí ni. Bọ̀ nígbà náà ṣe tí Tafa ṣe so tọ̀nà pé kán gbé àbí kò tọ̀nà pé kán gbé kó kan mí sí ni mọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nínú wa lórí àkókò mòdodo rẹ̀. Ìyá ọ̀gbádùn ní gbogbo ìgbà fáwọn tó ń ṣiṣẹ́ ìjọba. Ẹ̀kọ́ ń wọlé, ewé ń jáde ni. Lójoojúmọ́ wọ́n mọ̀ fún wa sórí pé àwa náà mọ̀ pé lulẹ̀, àwa náà mọ̀ pé lugbóná. Ẹ jẹ́ ká lọ mọ̀ ṣe sùúrù. Ẹ wá bí wọ́n lè pé ṣé sùúrù làwọn jẹ àbí sùúrù làwọn náà mu. Síbẹ̀ a ó ti rí ẹni tí ò tún ní làákàyè tó pọ̀lọ rẹ̀ ti sùn. Ìjọba yìí kódà wọ́n bá jẹ́ tó ti bá wa tún ṣe báyìí kò tún ti sẹ́lómì, àwọn láyé àwọn lọ́run. Bẹ́ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀run tájọ́ ń fa lọ́rọ̀ imamship àti àwọn ilé ayélujára nìyẹn. Kálukú ló ní options ibi tó lè lọ, kálukú ló ní right ibi tó lè fi sí. The question here is, ẹ dákun kí ni justification tó wà fún pé ká gbé àwọn bàbá yìí nínú pé wọ́n nà wọ́n? Mo tún lórí tí gbogbo àwọn tẹ́lẹ̀ tí mo tẹ́ mọ́ dákun wọn jáde, kò sẹ́ni kankan nínú wọn tọwọ́ ọba tí wọ́n nà. Ó ti wá parí náà nìyẹn, ẹ máa lọ kọ̀ṣẹ́jọ́ mọ́ torí pé àwọn tó fẹ́ ṣẹjọ́ wọn ò rí wọn. Ká wá béèrè wípé ọlọ́pàá tó gbé wọn lọ sí kóòtù kí lẹ gbé wọn lọ sí kóòtù fún? Ta ló pẹjọ́? We need the polity láti pé kí polity yẹn kó farabalẹ̀ ni. We don't want to hit it. A ò fẹ́ fi ìnira kún ìnira tó ti wà nílùú ni. Àwọn tí a ò bá lò against àwọn ọlọ́pàá yìí tí wọ́n wá kó àwọn bàbá yìí tó ń nà wọ́n, ẹni àkọ́kọ́ tí ó bá dúró fún wa lórí ọ̀rọ̀ yìí ni Professor Akíntọ́lá ti Murik, tí wọ́n ń jìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lójú ọ̀nà ti Ìsìlámù. Wọn ò bá wa gbà wọ́n lè torí àwọn tó wá ń nà wọ́n bàbá wọn Kìrìsìtẹ́nì ni. Wọ́n sì kó búùtù wọn wọnú mọ́sálásí wa ni pẹ̀lú bàtà lẹ́sẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà wá nà wọ́n náà kó wọn nínú mọ́sálásí. The video náà díẹ̀ nínú rẹ̀ lẹ́rí náà fídíò yẹn lọ láì sọ bòmí tó ẹ pé fídíò kò cover. Àwọn bàbá Murik náà lè bá wa dúró náà kán ṣe jàǹgbara fún wa nígbà tó pé wọ́n human rights activists ni wọ́n ò rí fídíò yẹn látẹ̀yìn wá tẹ́lẹ̀ pé wọ́n rẹ́ àwọn mùsùlùmí kan jẹ. At the same time, opinion lawyer
dẹ̀ tún máa sọ fún ìmáàmù báyìí pé ọmọ lọ́mọ kọ ìwé tí ó fi mọ̀ pín lẹ́jọ́ ẹ̀yin rọ́bìtà bí nǹkan tẹ́ ṣe ẹ̀yin náà Mr. Lawyer sir, your lordship. Kéèsì ló délẹ̀ yìí unjustly náà fi gbá àwọn kẹta lórí tí wọ́n mọ̀lẹ̀ tán náà wọn tán dẹ̀ ń dá wọn láàmú lọ kóòtù padà wá lọ prosecutor ọ́fíìsì tiẹ̀ lọ́wọ́. He must be in court at every sitting for commissioner of police. Àwọn eléyìí they must wọ́n mọ̀ káyà sókè ní pé tí wọ́n bá tún lọ wọ́n tún mọ̀ fún contempt of court. Wọ́n tún gba dé stage ibì kan tó ń sọ pé àwọn tó gba béèlì wọn àwọn tí fẹ́ gbà wọn kan tó lórí mú mi wá kan tó rí béèlì wọn gbà ń kọ́ láàrin àwọn mùsùlùmí tó jẹ́ àwọn mùsùlùmí àgbà nílùú Ìbàdàn. Gbogbo wọn náà tún kọ́ ìsọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, gbogbo wọn náà ló tún pariwo propaganda pé ẹ má lọ sọ́dọ̀ wọn o, ẹ má lọ sọ́dọ̀ ẹ má lọ rí gbà wọn lẹ́ o torí pé àwọn gbọ́ pé wọ́n fẹ́ lọ sí mọ́sálásí wọ́n fẹ́ lọ rí pàlì mọ́ wọn Ògbómọ̀ṣọ́ ni wọ́n fẹ́ lọ rí ìnà pàlì. Kéèsì wọn náà ti struck out yẹn níbi tí justice bá wà ẹ̀tọ́ ni fáwọn tí bá ń jìjàǹgbara fún ọmọlàkejì kí wọ́n dìde fáwọn èèyàn wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ débi pé ńgbà tó fi débi pé wọ́n sọ pé wọn ò ṣe mọ́ ní ìsìn kan wá pé ìjọba lẹ́jọ́ kan lórí gba minute of judgment kan wá kú ìjọba yìí. Is it not a very good case? Bàbá wa Imam Abdulhakeem tẹni gbogbo náà bá gbé láyé ọlọyin láyé lọyìn Ayélára lọ wọn fẹẹlì ni ó dà kó sí pé Supreme Court ni ọkàn nìyí o ilé Ayélára náà ni àwọn Ayélára lọ́kàn àtàwọn ẹni ẹlẹ́yìn tó wà nínú mosque. Yóò wù mí kẹ́ mú agbádá yẹn kẹ́ bọ́ sẹ́gbẹ́ kan kẹ́ bọ́ sí bákẹ́ẹ̀tì kóòtù kẹ́ ẹ sọ pé ẹ ò gbà nítorí ṣe wọ́n rẹ́ mùsùlùmí jẹ àbí sẹ́wọ̀n kí n ṣe mùsùlùmí ni wọ́n fìyà jẹ wọ́n sì kó pàǹkẹ̀kẹ̀ bá wọn látijọ́ yìí tí wọ́n lọ tí wọ́n bọ̀. Gbogbo ẹ̀yin lọ́yà tẹ́ ẹ̀ ń wá s'Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ mọ́ fàyà ìmáàmù balẹ̀ pé mọ́ kò sí tí ó ṣẹlẹ̀ àsìkò tó ọ̀rọ̀ ló délẹ̀ yìí nìyà àwọn ẹbí ìmáàmù làwọn ilé ìtàn lọ dìtẹ̀ wọn látijọ́ yìí. Yóò jẹ́ pé ìmáàmù gan-an gbà wọn fi dìtẹ̀ ní wọn tó pé torí tiẹ̀ ní lójú rẹ̀ ló fi ń lu àwọn bàbá rẹ̀ wọ́n ètò fún lówó pé kán fi lọ rí gba béèlì wọn ó sì jókòó lówó mọ́lẹ̀. Ẹ̀yin gbogbo àwọn lọ́yà ẹ ò gbọ́ bẹ́ẹ̀ rí àbí ẹ ò gbọ́ rí kún lọ́yà kún opinion ẹ ò gbọ́ abẹ́yìn bàbá wa Abdulhakeem ẹ ò rí Murik ẹ ò sí Nàìjíríà ẹ kẹ́ ẹ mọ wá ẹ kẹ́ ẹ mọ wá ṣẹ́kiri náà ó yẹ kẹ́ ẹ mọ wá ibo náà gbé ti ń jẹ níbo náà gbé ti ń rẹ́ mùsùlùmí jẹ tẹ́ ẹ ti lè gbàálẹ̀. Mo ní fídíò yín kan náà tó sọ pé ọmọ kò ní kàwé nínú kò ní lọ sí kínní ní INEC ìgbàjẹ́ pé ọbẹ̀ wà ń bẹ̀ ẹ bá ti sọ̀rọ̀ ayẹtọ́ ẹ bá ti sọ̀rọ̀ ìjáàbù báyìí tí mọ́ gbogbo ilẹ̀ Haúsá ni wọ́n sọ̀pọ̀tì yín fún ìlú kéèsì tẹ́yìn jáde tẹ́yìn yarí níbi exam ọmọ gbọ́dọ̀ ṣe ní fídíò rẹ̀ wà ẹ̀jẹ̀ ò tí ì jáde lára àwọn ọmọ òun ò ní jẹ́ wọ́n lo ìjáàbù lọ rẹ̀ ṣe exam lẹ̀ takú sí níjọ́ náà dandan ó padà ṣe ẹ ò sì lè takú sórí ilé ìtọ́ pé wọ́n ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ wọ́n fọ́ ẹ̀jẹ̀ gba ẹ̀jẹ̀ lára wọn tí wọ́n ná wọn lálùbàjẹ́ tó gbé wọn lọ sí kóòtù. ṣé kò tó kẹ́ dúró lé wọn kẹ́ bá wọn dúró lórí ọ̀rọ̀ yìí. àròyìn gbogbo ẹ̀yin tẹ́tẹ́ ń dẹ́ fátafátafátafátafátá lórí wọn ẹ̀ ń dà lùwàrú ẹ̀ ń dà wà láàmú. ẹ fi bẹ̀rù Ọlọ́run bá sọ́kàn yín tẹ́ ẹ bá lẹ́ẹ̀kíwú náà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kàwé ìwé tẹ́ ẹ lẹ́ẹ̀ka sí kò ti tó fún yín láti pé kẹ́ ẹ fi léyìn náà kẹ́ ẹ ná sójú ọ̀nà ti tẹ̀sìn. èrè wà ń bẹ̀ ó yájú èyí tẹ́ ń bá káyé lọ tẹ́ wá dùn lù pé bí ó bá dàrú kó dàrú tí ó bá dá kó dà. ẹ ṣetán láti ná tán kẹ́yìn ọmọ ṣọ́ọ̀ṣì fún tí ọmọ wọlé fún yín láti bòmí pẹ́pẹ́ ń jà fún ìlú ẹ̀sìn Islam. màá kàn fàsìkò yìí fi kí gbogbo àwọn bàbá tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lù tọ́lọ́run sì ní kí wọ́n kúrò ń bẹ̀ àtàwọn tí akẹgbẹ́ mi àwọn bàbá wa àwọn akẹgbẹ́ mi àwọn àbúrò àwọn bí ọmọ tọ́lọ́run ní kíkíní kí ó kó wọn bá. màá rọ̀ wọ́n pé kí wọ́n jẹ́ ká gbà fún Ọlọ́run bá
lórí nǹkan tó ṣẹlẹ̀ kan sì mọ̀ yí pé ìjà ẹ̀sìn ni wọ́n jà. Gbogbo ẹ̀dá yòówù tí ó bá ṣe nǹkan tó bá ṣe torí Ọlọ́run ọba ló mọ irú ẹ̀san tí yóò san fún irú ẹni bẹ́ẹ̀. Ìrẹ́jẹ yẹn ó pọ̀ ní tòótọ́. Ohun tí mo fi ń rọ̀ yín ni wípé ìrònú kàn á máa dààmú ọkàn nígbà míì. Tí ẹ wá ronú kàn án tí ó máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún yín, tí ó máa jẹ́ ẹkún àbí nǹkan kan. A little shock in the system will take numbers of years before it can cover up. Àwọn onímọ̀ oògùn oníṣègùn tòyìnbó àwọn náà sọ bẹ́ẹ̀. That one single shock will take numbers of years. Wọ́n sọ̀rọ̀ minutes, wọ́n sọ̀rọ̀ hours mọ́, wọ́n sọ̀rọ̀ minutes, wọ́n sọ̀rọ̀ months mọ́, wọ́n sọ̀rọ̀ weeks mọ́, wọ́n sọ̀rọ̀ hours mọ́, wọ́n sọ̀rọ̀ minutes mọ́, wọ́n sọ̀rọ̀ seconds mọ́. It will take numbers of years, so which is above 1 year. Or shock àkọ́kọ́ yẹn tó shock yẹn. It will take numbers of years before it can cover where it is supposed to cover. Ìyẹn là ń fi ń rọ̀ yín pé Ọlọ́run ti ní kí eléyìí ó yanjú, kò ní kù sẹ́yìn mọ́. Ẹ dákun ẹ ká fi ọ̀rọ̀ wọn nú, ká fi ìbínú wa, ìrònú wa, ká fi sínú wa, káwọn bá ṣe tọ àwọn nǹkan mìíràn bá tó fẹ́ tó láti fi káwọn jẹ́ kí inú sì wá bí. Torí pé tí àwa bá láwọ̀ mọ àwọn tó ṣe kíní yẹn nígbà náà, wàláhì irọ́ la pa. Ìlú gan tán bá láwọn mọ àwọn tó ṣe okùnfà bí wọ́n ṣe lù wọ́n, wọ́n ṣe gbé wọn lọ, ẹni tó lọ rìpọ́ọ̀tù lọ́dọ̀ àwọn ọlọ́pàá, tá a bá láwọ̀ mọ̀, irọ́ la pa. Irọ́ ni. Àmọ́ ẹ jẹ́ ká mú ewé, ẹ jẹ́ ká dàbò imí, ká máa jẹun lọ. Ọmọ ìyá ni wá, sì tún ní dáa ká tún wá dáná bọ ẹni tí ń raná tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé ara rẹ̀ tí ń raná tí náà ti fẹ́ kó wọn la. Ká ṣẹ̀ṣẹ̀ wá pé ìgbà náà la lérò pé ó yẹ ká kó gidi lórí, ká tún ṣẹ̀ṣẹ̀ tún iná mi sá. Tí a ò bá fẹ́ mọ́ ẹ jẹ́ ká sọ fáyé pé a ò fẹ́ mọ́. Ẹ̀mọ́ ò lè jẹ́ ká tàn tó fi pé àwa ṣe tí ó fi burú jáì fún un. Tí mo sọ fún wa ni pé ká dákun, ká gbà fọ́lọ́run pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Lágbájá sọ́tàn díẹ̀, ẹ lọ ànídé, mo ti dé, yóò rí báyìí fún wọn náà. Ẹ má jẹ́ kí lórí nǹkan ṣẹlẹ̀ láàrin pẹ̀lú àwọn èèyàn. Ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ láàrin pẹ̀lú anybody. Àmọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ ò rí léyìí o. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ lórí aburú, ẹ ò rí eléyìí o. Àbẹ́ ẹ̀gbọ́ eléyìí. Àwọn tí ń pè ní àwọn bàbá rẹ̀ náà lójú rẹ̀ báyìí wọ́n fi ń nà wọ́n kọjá. Àwọn tó jẹ́ ọ́dlé rẹ̀ ní nà wọ́n tán. Ebi inú fídíò. Wọ́n tún sìn wọ́n jáde. Wọ́n fẹ́ pọlọ́pàá kó wọn. Àrọ̀ wa ni ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń gbé mú bọ̀ Ògbómọ̀ṣọ́. Gbogbo fídíò wa láti máa bẹ̀ yín. Ẹ dákun ẹ lọ rí ṣèwádìí ọ̀rọ̀. Ètò wa gbé bẹ́ẹ̀ ṣe ń gbé mú bọ̀ yìí. Ibi tó wá pé bá ṣèwádìí ọ̀rọ̀ ni orúkọ tí inú ti tàn ní ti dáadáa. Ìgbé lórí àlàáfíà lẹ wá fún mi. So nídìí èyí, àwa ń rọ àwọn agbófinró wa káàkiri. Ẹ dákun, báwo bá tẹ̀ lè pè yín pé kẹ́ wá jẹ́jọ́ wájú wa, ẹ jẹ́jọ́ wájú Ọlọ́run ọba o. Torí náà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe níwọ̀n tó wọ́n sì. Ṣèwádìí ọ̀rọ̀ kẹsì ló ti ọ̀rọ̀. Torí pé ṣe pé ọ̀rọ̀ àwọn bàbá yìí wọ́n fi lọ rí lo 22 days, 22 months, ọdún méjì, ọdún oṣù méjì. Tí wọ́n fi lò níbi à ń lọ, à ń bọ̀, kásáré owó oúnjẹ, kásáré owó lọ́yà, kásáré owó rìn, kásáré gbogbo ẹ̀ tó ń bá kálẹ̀ káàkiri tẹ́ kó wọn sí yìí. Ọ̀rọ̀ tó ṣe parí láàrin ìlú Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ náà lọ́hùn ni. Fẹ́ lójú tẹ́ gbé lọ sí Ìbàdàn. Èyí ti wáyé náà, ẹ dákun ẹ̀yin tẹ́ jámọ́ fún wa. Ẹ jẹ́ ká mọ̀ ṣèwádìí dáadáa. Ká tó mọ̀ fọlọ́pàá kóra wa. Ká tó mọ̀ pé I remember mo gbẹ́jọ́ lọ sí police station. Nígbà àwọn ọ̀rẹ́ yẹn kan tó bú mi, tí kò yé bú mi. Nígbà àwọn ọ̀rẹ́ mo tiẹ̀ ti dọ̀hún tán. Bá advice lọ́dọ̀ yẹn pé dákun ẹ lọ competition kan lórí gbé. Àmọ́ ká mọ̀ lórí fọlọ́pàá kóra lójoojúmọ́ yìí. Màmú tó wà lórí machine àwọn kan tó ń wò ní pé
tá a bá ní ká lọ rí mọ́ kọ́ kán máa gbéyàn náà ní ìsìn àwọn kan ń bẹ tá a sì mọ̀ wọ́n bí tán jọ wà pẹ̀lú wa lórí òdodo báwo ló ṣe fẹ́ rí nígbà tá a bá fẹ́ jọ mọ́ káwọ́ pẹ̀yìn báyìí ní kóòtù pẹ̀lú ẹjọ́ jẹ́jẹ́ wọn. Ojú tì mí ojú tì ọ̀rẹ́ mi ojú ò tì mí olúwa rẹ̀ ni ò lójú tì o. Ẹjọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ń sọ kòtòkòtò lẹ́yìn odi tẹ́ ò máa wádìí nǹkan tí ń ṣẹlẹ̀ tẹ́ fi ń sọ ẹgbẹ̀rún istighfari kò lè parí rẹ̀ mọ́ nígbà tẹ́ bá padà fojú ara yín àbí fi ti ara yín gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ tí àyín bá fẹ́ pò wájú Ọlọ́run lè ṣe pé kẹ́ ẹ mọ́ lè béèrè mọ́ nígbà tó Ọlọ́run bá yanjú rẹ̀ ẹ sì wá mọ́ dwell ẹ wá mọ́ wẹ̀ nínú agbami irọ́ ẹ ò wá ní bàdúrà pàdé níwájú gbogbo àwọn èèyàn tó mọ̀ bá ti ń kékeré ní ẹ̀ṣẹ̀ lọ. Wọ́n á rọ̀ wá ẹ dákun ẹ ṣèwádìí dáadáa kẹ́ tó bẹ̀rẹ̀ sí mọ́ jáde láti pẹ́ mọ́ sọ pé lágbájá ló ṣe báyìí lákàsí kò sí dáa. Ọlọ́run ní bàǹkà ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run abẹ́ni mọ́jì kó dàrú àwọn aṣíwájú wa ìwọ ló mọ́ sàkóhun wọn ṣe. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.